níbi tí Òkìkí àtàwọn ẹgbẹ́ rẹ̀ ti ń jí wáyà Tiransifọma gé lọ́wọ́ ti tẹ̀ ẹ́. ọkùnrin ẹni ọdún 21 kan Adérẹ̀mí Òkìkí lọ́wọ́ ti tẹ̀ níbi tóun àtàwọn ẹgbẹ́ rẹ̀ méjì míì ti lọ ń gé wáyà iná tó wà lára Tiransifọma ńlá tó wà lọ́mọ́tòṣọ́ nítòsí ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà ṣàlàyé fáwọn oníròyìn pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣọ́ agbègbè náà ni wọ́n gba ìpè pàjáwìrì ní nǹkan bíi aago 11 àárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kejìlá yìí pé àwọn olè alọ́kólóńkígbe kan ń pa itú ọwọ́ wọn nídìí ẹ̀rọ amúnáwá ńlá tó wà lọ́mọ́tòṣọ́. lójú ẹsẹ̀ ló láwọn ọlọ́pàá ọ̀hún ti gbéra tí wọ́n sì mórí lé ibi táwọn gbéwìrì náà ti ń ṣọṣẹ́. ó ní Òkìkí nìkan lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ nígbà tí wọ́n débẹ̀ tí àwọn méjì yòókù sì ráàyè sá lọ. ó ní Òkìkí fúnra ẹ̀ ló dárúkọ bàbá ẹni ọdún 67 kan tí wọ́n ń pè ní Alhaji Mọ́gàrí gẹ́gẹ́ bí agbódegbà àti oníbàárà tó máa ń ra àwọn ẹrù òfin náà lọ́wọ́ àwọn. Ọdúnlámì ní ìgbésẹ̀ àwọn ọlọ́pàá ṣì ń tẹ̀síwájú láti rí àwọn ẹgbẹ́ Òkìkí méjì tó sá lọ mú kí gbogbo wọn lè wá jìyà tó tọ́ sí wọn lábẹ́ òfin. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.